Lọ bá ìyàwó ọ̀rẹ́ ní àjọṣepọ̀ ọkọ mi jọ nítorí Ọlọ́run kí ló fẹ́ tí mi ò fún ẹ wọ́n wájú rèé ó wà nínú ẹ̀bá nǹkan tí mo mọ̀ pé taste ẹni wo ẹ̀yìn rèé nítorí tiẹ̀ ó ti pọ́jọ́ lẹ́bùn kí ló tún wá fẹ́. mo fẹ́ kí èmi àti ẹ máa ṣe bí ìwà àti ìyàwó ẹ̀ ṣe ń ṣe lẹ́nu mẹ́ta. wọn ń ṣàgbéyà àtọwọ. ó ní àṣírí kan tó wà lọ́wọ́ mi tí wọ́n pé ti bá sọ àṣírí yẹn kalẹ̀ mo mọ̀ pé èmi àti ẹ á padà fẹ́ra ni. Will you shut up, Yomi? No, tó bá tẹ̀ máa ń ṣe gbogbo ìranu ẹ ó máa ń dé pẹ̀lú ìyàwó tèmi. ikú ọkọ ẹ ó mọ̀ pé kò wá láti ọwọ́ ìyàwó mi tó bá ní dandandandan ó fẹ́ ràn lọ sẹ́wọ̀n káwọn ọlọ́pàá ẹ wá kán wá mọ̀. tó bá sọ pé o mọ̀ ọjọ́ o wá ní Àyàndèjì lẹ́gbẹ̀ẹ́ o wá ń lù bó ṣe yẹ kó lù fún ẹ o tún wá ń kò ṣèjó definitely something is wrong somewhere. Kí ló dé tó jẹ́ pé gbogbo igi tó bá ti tọ́ ìpẹ́ ń gbó. Màámi ẹ̀yin náà mọ̀ pé àṣeyọ̀wò lọ́rùn bá ẹni tó máa pàkan tádà kan sí ta ló fẹ́ bí léèrè kò sí. tó tá a bá wo sàkún ọ̀rọ̀ yẹn lọ tá a wo sàkún ẹ̀bọ̀ bàbá Olúṣọlá ọwọ́ wọn mọ́ nínú ọ̀rọ̀. Yes, but what? The chance of surviving the operation is 50-50. So you mean I don't have any chance except this operation? ẹ wò ṣé a ní má gbàwé báyìí. jẹ́ kó bẹ̀rẹ̀ lórí ẹ̀ gbogbo sẹ́mu tó máa ń jẹ yẹn á ti reduce ipò ẹ lórí bí ẹni lórí oṣù mẹ́sàn-án gbogbo ẹ̀ náà ló máa lọlẹ̀ fún wọn. No, need that stress ara yín ma. I'll be fine. Kí lẹ mọ̀ nípa ọ̀rọ̀ yìí àti pé báwo ni ọmọkùnrin yìí ṣe rí? Bàbá ní ká dàálẹ̀ ká tún sá ọ̀rọ̀ yìí ó ta kókó. mo fẹ́ kí ràn mí lọ́wọ́ kí mi náà lè jókòó pẹ̀lú àwọn lọ́balọ́ba káàdéjọ́ máa jíròrò káàjọ máa jẹun nínú abọ́ kan náà. wọ́n ní téèyàn ò bá kú èèyàn máa jẹ ẹran tó ju erin lọ agogo tó lu 12 ó máa ń bọ̀ wá lùkàn. ó mọ̀ pé kéèyàn tó ṣiṣẹ́ kó tó dákọ́ ní iṣẹ́ gidi ni kéèyàn tó jẹ ọ̀pọ̀lọpọ̀ ọ̀yà kí wọ́n tó máa pèèyàn léèyàn kì í ṣiṣẹ́ kékeré o. ọ̀rẹ́ ti yé mi nǹkan tó fẹ́ kí n ṣe yẹn mo ti mọ̀ wọ́n ti onílò mi fún ẹ èso onígbára mi lò láti gbé ọwọ́ mi sókè láti fún ẹ létí àbí láti lù ẹ. Ọlọ́run wèrè máa yìí. Ẹ̀mí pé ọ̀rọ̀ tẹ́ sọ fún mi yẹn obìnrin tó kú sínú mọ́tò yín gbà ẹ̀ ìyàwó ọ̀gá ni. Túndé ìwọ fẹ́ gbàbọ̀dẹ̀ fún mi nínú iléeṣẹ́ yìí ìwọ kábúrò ẹ̀kọ́ káfílájà lọ́wọ́ ọ̀rọ̀ yóò ní wọ̀ láíláí get out of this place now. ṣẹ́rí ti bàbá agent a gbúdọ̀ gbiná wojú ẹ̀ ni o. Oh my God ó jẹ́ gbèsè ó tún disrespect kíátíkà I will be losing in 2 ways. so o lè dájú pa kí lẹ sọ a ní so o lè dájú pa ọ̀dájú ló bí owó ọ̀dájú ló bí owó bẹ́ẹ̀ ni. mo ti wá rí i pé o ti ṣetán láti ṣe nǹkan tí mo ní pé kó o ṣe. mo ti bẹ́lẹ̀ dá mi dá májẹ̀mú pé mi ò ní anything ṣe pẹ̀lú ọkùnrin kankan mọ́ ní life mi. jọ̀ọ́ má bínú sí mi iṣẹ́ èṣù ni I can't even explain what to move. Oh please just shut up. kí ló wọ ní ayé ẹ tó jẹ́ pé àwọn ìwà tí ò tọ́ ló ń wù lẹ́nu ọjọ́ mẹ́ta. Like I used to tell you ìwà tó bá wà nínú ẹ tẹ́mi inú ẹ bá ní kò wú lójú èmi pẹ̀lú bàbá ẹ. mo
wọ́n ti pa generator shrine. Ó ní wo wá la fẹ́ kọ síbẹ̀ nígbà tó lóun fẹ́ fọmọ tọmọdé lóun ò gbà kó máa ló ń lo ẹ̀ nígbà tí ò ń ṣe dandan. Wo tó bá torí ọkùnrin kan ẹgbẹgbẹ̀rún ọkùnrin ló máa kọjá lórí sàárè ẹ̀. Mo lè wait láti meet àwọn parent ẹ nítorí pé mi ò lè wait láti fẹ́ sílẹ̀. We all know how much you love him. But at the same time, ó ti fi rẹ̀ hàn nìyẹn. Ó ti jẹ́ ká mọ̀ pé ẹranko lásán lòun. Wo àwọn àgbà ní bí àṣà bá lùgbàdì àtẹ kí òròfó má ṣẹlẹ̀ yẹ̀yẹ̀ torí ohun tó ń ṣẹyẹ padà bọ̀ wá ṣẹyẹ. Nítorí yẹ kẹ́ ẹ ṣe tẹ́ ẹ̀ bá tètè ṣe yóò wò ṣòṣòṣò ńjọ́ kan báyìí yóò sì lọ rè tọwọ́ bọ náà. Tí Kọ́lá bá tiẹ̀ máa cheat on me, why tó fi máa cheat on me with my friend, my very close friend? Ṣé o mọ̀ pé kò jẹun gbádùn lóbìnrin gbà fún? Ẹ nà òun ló ń disturb ló dẹ̀ try láti gbà fún. Ṣé tí wọ́n bá rí ẹ tí wọ́n bá rí ètò ó yẹ kó fi ètò sílẹ̀ kó pa ẹ̀ dànù ni. Indomie àbí. Ṣé kí n bẹ̀rẹ̀ fẹ̀yìn díẹ̀ sí? Ṣé kí n bẹ̀rẹ̀ fẹ̀yìn kan sí? Irú kí lè lè láì tó lọ. Jẹ Indomie díẹ̀. Jẹ díẹ̀ náà. Mo fẹ́ tí wọ́n kí n máa lọ sí Mr. Big. Jẹ díẹ̀. Ṣé àwa lè mú ogun náà? Ṣé oúnjẹ ló ti ń dà ní?
jàtìjàtì tí bàbá ìrànú yìí wá ṣe bí wàá ṣá. Ibo náà gbà lọ. Mo ṣe àtìránù. Wọ́n lè dúró sí pé Tókunbọ̀. Ṣùgbọ́n náà rí mi. Irú question nìyẹn náà. Tí mo bá rí ẹ ńkọ́, ṣé kí n máa fò sókè ni? Àbí kí n fàyà palẹ̀ bí ejò kó tún mọ̀ pé mo rí ẹ? So mi wọ́n ti ẹ pé o lè kí mi kú lẹ́nìyàn. Ó yẹ o, ṣùgbọ́n ẹ̀mélòó ló fẹ́ kí n kí ẹ ná? Àjọ sùn ni, àjọ jí ni, mo dẹ̀ kí ẹ kí n tó jáde. Besides, ẹni tí ò ń kí ẹ ní káàbọ̀, kí ẹ kó expect ẹ kú lé náà. Ó dẹ̀ káàbọ̀. Tókunbọ̀. Aṣáàrẹ̀ ti sọ ẹ káàbọ̀. Níbo lẹ máa fi ẹkún létí? Wọ́n wà ní mọ́tò. Tí n bá padà lọ síta máa mú wá fún yín. Mo ṣáà ti sọ pé o. Àbí ìyẹn ò tó yín ni. Tókunbọ̀. Irú ẹ̀dá òrò Ọlọ́run dá wọ̀ mọ́. Okay, fine. Tí o bá lè kí èmi kúlé, ṣé kò yẹ kó béèrè pé kí ló ṣe Yéwándé tí ò lọ sí school? Yéwándé tó ń yàn. Bàbá ẹ̀ ló gbé jọ. Àbí kí ló dé o? Yéwándé. Ara mo ń gbóná látàárọ̀ kò lè jẹ́ kankan. Ṣó ti jẹun? Ibà lásán ni nà. Ara ẹ̀ ò ṣàgbóná bẹ́ẹ̀ yẹn. O ṣe pé dókítà kó wá check ẹ̀. Hello. Hello. Báwo ni Tókunbọ̀? Ọmọ mo wà pàjáre, mo gentle. Kí ló ń ṣe lọ́wọ́ náà? Ṣá lọ sọ́dọ̀ chief mọ́ ni. Mo ti gbàgbé ṣá, mo ń bọ̀ sí má mo ń bọ̀. Ìwọ náà ṣe kí a kó kun paint bí obìnrin mẹ́. Ẹ má bínú pa ẹ. Tókunbọ̀. Kí ni kan tó rò kó ń ṣe náà? Níbo ló ń lọ? Ó jọ lójú ẹ̀ náà. Mo ń jáde ní Kenny ló pè mí yẹn náà, mo ń jáde. Irú àbíamẹ́ wo lọ́nà dá wò náà? Jọ̀ọ́ o. Inú ilé màá lọ wà o. Àsín court. Mo mọ̀ pé lọ́ọ̀yà ni ẹ o, Mr. George, ṣùgbọ́n sórí àwọn questions yẹn fílẹ̀ fún àwọn client ẹ. Bí mi ṣe wà báyìí, ọmọ step nìyẹn. Mo ń jáde lọ. Tó bá wù ẹ́ kò fún ọmọ ẹ lógún, tó bá wù ẹ́ kó má fún. Tí mi ò bá sílé o kò lè tọ́jú ọmọ ni. Èmi ti jáde lọ nìyẹn o. Tó bá wù ẹ́ kó tọ́jú ọmọ ẹ o. Tó bá wù ẹ́ kó má tọ́jú ẹ. Tókunbọ̀.
bàbá kàfẹ́ ọmọ bọ̀ ẹ fún wọn ní nǹkan mú ẹ ǹlẹ́ kí lẹ fẹ́ jẹ. àmàlà tó gbóná dáadáa ni mo fẹ́. kí ni kò fi sí. ṣé àtàrí ẹgbàrá wà. bùrọ̀dá mélòó lẹ gbára tẹ̀ ń béèrè àtàrí ẹ̀. ẹ̀yin ọmọ nàìjíríà ṣe jẹ́ pé ìbéèrè ẹni máa ń dáhùn béèrè ṣátàrí ẹgbàrá wà ó wà kò sí tó fẹ́ gbọ́ nìyẹn. ó dáa náà kò sí ọmọ bá dá wọn lóhùn. àwọn pàtàbàlà bí oní $100 náírà tó ti gbọ́ kó dẹ̀ bá mi má bàa fẹ́ràn sí àtàrí ẹgbàrá mo fẹ́. ó dùn gan-an kò gbádùn ẹ̀. lẹ́sẹ̀ wọn máa ṣe nìyẹn. BCBC ṣé ọmọ mi sí wá. BCBC ó ti dá báyìí náà ó ti dá báyìí náà BCBC ọmọ rẹ bí yẹn. ọlọ ìjọ lójú wo ìjọ lójú ó kàn jẹ́ pé ẹ̀yin obìnrin bí yẹn bá ti ẹ̀yin obìnrin yẹn kàn. bàbá Kàfáyà olówó orí mi àlè ìyàwó ẹ̀. ibi ẹ̀ sàlẹ̀ ọkọ ìyàwó mi ni mo. ó kí ọkọ ìyàwó rẹ̀. èkúrọ́ lálábà kú ẹ̀ wá. lóòótọ́. èmi àti yìí ni títí Jésù ó fi dé. eri mi tó wú eri mi tó wú wo tí mo sì. ẹ káàsán kí ni ká fún yín àmàlà wà o ẹja tútù pàǹlà. ọmọ ẹ bá ń bá màlà bá ń kọ àmàlà bàbá Kàfáyà sẹ́wàá máa lọ ilé báyìí. ta làwọn. ọbẹ̀ ẹ bá ń gbọ́ bẹ̀. ẹran ìgbẹ́ ògúnfe bá ń fògúnfe àtẹ̀já sí ó yá. omi wà o ṣé kí mẹ́lẹ́ni dòdò wá bí àwa o èwo ni kí mọ́ ẹ̀yin ọmọ yẹn mú kọ́ọ̀pù wá. Daddy, inú mi o, Daddy, inú mi o. Yéwálé, mo ń bọ̀. Pẹ̀lẹ́ mo ń bọ̀. Ó ti tó jẹ, kí ló dé? Yéwálé, oh God. Kí ló tún ṣe nínú? Kí ló ṣe nínú? Kí ló ṣe nínú? Pẹ̀lẹ́. Okay, Baba. Mama Kàfáyà gbà wá àwọn ọ̀sẹ̀. Bàbá yìí gbé fóònù ẹ̀ jọ dúró. Níbo bàbá yìí wá jẹ́ gbé fóònù báyìí? Bàbá Kàfí ẹ má bínú dé ẹ wojú mi Bàbá Kàfí ṣe ti yá ń bínú nìyẹn. Bàbá Kàfí tèmi nìkan. Èwo tún lélẹ́yìí o. Ta ló wà náà rẹ̀? Olówó orí mi Bàbá Kàfí ni. Ṣé ọjọ́ ṣùgọ́mù àbí dìdìrín? Rárá o. Ṣé ọjọ́ ọ̀bọ àbí lágídò? Rárá o. Ṣé ọjọ́ ṣùgọ́mù àbí dìdìrín? Rárá, àfi bẹ́ẹ̀ tí ń wò ó ní tilẹ̀ ní tọlọ́hun o ká má purọ́ o ẹjọ́. sọ tòótọ́ kí ni mo jọ ń bẹ̀? ọjọ́ ṣùgọ́mù. bẹ́ẹ̀ tí ń wò ó gan-an ẹjọ́ gbẹ̀wù dání. mo gbé Bísí tẹ́ mi pátápátá. ẹ̀yin lẹ́ni Bísí fàbùkù hàn mí. ó ń ṣe mí rádaràda ó sọ mí dàgbísà wọ́n á fi mí nọlẹ̀ èmi ní ṣùgbọ́n mú gbẹ̀wù dání àbí. ọ̀dà náà ẹ ṣé o ọlọ́run ó fi. Bàbá Kàfáyà ẹ sì máa wo oníbàárà lásán lẹni tí mo dá lóhùn yẹn mo ní pé ń sọ̀rọ̀ ajé ni ẹ sì máa wo ẹ̀yin nìkan ni o ẹ̀yin nìkan lẹ́tọ̀ọ̀rù Ọbalábísí gbé àtàrí àjànàkú ni kì í ṣẹ̀rù ọmọdé. Bàbá Kàfí mi nìkan ni èmi náà ni Bàbá Kàfí mi nìkan ni. èrè mi tọ́ wù. ẹ ti lára yín ti gbóná jù. ara ti gbóná jù.
fàyè yẹn sílẹ̀ yẹn àìsítọ́ wá bẹ̀rẹ̀ lọ. Ara yìí ti gbóná jù. Ara yìí yóò gbóná. Ẹ jẹun. Ó gbóná bàjẹ́. Bàbá àkàfí. Bí fóònù. Cindy Atu. Kí ló ń wọ́rí orí ẹ náà? Ṣé èmi ni mo pè é tó ń sọ pé ẹ̀ bọ̀dá mi? Ti báwo? Bíi ti báwo? Ó dà ta ló fà wo ìjẹun? Èyí tó wù wo ni àwọn àwo tó ń wo lẹ̀ ta ló fi jẹun? Bóyá màámi. Tó bá tiẹ̀ jẹ́ màámi ló fi àwo jẹun kọ́, ṣé màámi ló máa palẹ̀ mọ́ àwo tó máa kó wọlé? Ìwọ ò lè palẹ̀ mọ́ èkó kó wọlé kó náà fọ́. Mo ń jáde tí bá dé màá wá. Cindy ìwọ kọ́ ni mo bá sọ̀rọ̀ ó ló ń jáde. Wọ́n tó bá dé ló máa ṣe wá fọ́ àwo yìí. Wo mo sọ fún ẹ o, kí ló wọ́rí orí ẹ náà? Mo ní tí bá dé màá wá kó nà má. Ara ẹ ya. Cynthia. Oge ti ta lé ẹ o. Ṣé torí pé ìwọ náà ti fẹ́ máa lójú níta ló ṣe fẹ́ máa rí bọ̀dá wa fín? Àbí? Wo nǹkan tó ń ṣe. Bọ̀dá mi ẹ filẹ̀ wà yìí tẹ̀ láti. Torí etí ẹ tó dín yẹn. Hello, Cynthia, padà. Oya. Hello, sir. Àwọn fi ọjọ́ ẹ̀ka sọ sáà. Dádì ẹ̀ ń kọ́? Dádì wa. Wọ́n sí ń lè, wọ́n sọ pọ́dọ̀ yín làwọn ń bọ̀. Ọ̀dọ̀ mi kẹ̀. Wọ́n náà wọ́n ń bọ̀ ń lé náà. Wọ́n sí ń lé. Níbo ni wọ́n wà mú ń pè wọ́n látara wọn ọ̀gbẹ́ kọ́ ọ̀nà. Ok, tọ́ ma ti lè sọ fún wọn pé mo ti pè wọn náà kó máa bọ̀ ní sínsìnsìn ó wà very urgent. Ok, sir. Ẹ ṣé. Ok. O ṣé. Kàfáyà tá a máa fẹ́ pè báyìí. Kàfí kọ́ńkọ́. Ó mọ nǹkan tó ṣẹlẹ̀. Mi ò ní lè lọ sí ibi iṣẹ́ lẹ́nu. Kí ló dé? A ní jump nírọ̀lẹ́. A dẹ̀ máa ṣe rìásà kó tó di ìrọ̀lẹ́. Tí bá mi bá dé, tí màá tètè wọlé, ẹ bá ń sọ fún wọn wípé mo lọ síbi iṣẹ́ mi. Bọ̀dá mi. Ẹ̀yin àti jump àti rìásà, èyí ní jump ọ̀nà rìásà. Kí ló dé kí lẹ̀ wá kiri? Ẹ ṣe kúkú ní sùúrù kẹ́kọ̀ọ́ iṣẹ́ yín ní àkànyanjú. Kẹ́ lè rérè ń bẹ̀, ẹ̀gbọ́n mi. Kàfáyà orí ló mọṣẹ́ àṣelà. Òbésèrè fọganáísà ni kó tó débi tó dé lẹ́nìí. Tó bá ń ṣe fọganáísà ni kò lè débi tó dé. Barista ó ṣe kọ̀ǹdọ́kítọ̀ kó tó join army. Today o mọ ibi tó wà màá rí ẹ tí n bá dé nírọ̀lẹ́. Ẹ̀gbọ́n mi. Kàfí. fún sẹ́yìn alẹ́ mo fẹ́ invest again ni mo má kọ́ dédé jókòó kí n má ṣe ọkọ̀. Ọlátúnbọ̀sún mo fẹ́ kó o mọ̀ pé mi ni bàbá ẹ ó dẹ̀ bá mi láyé ni tó yẹ bí wọ́n ṣe náwó yẹn owó olóṣèlú ò ṣe é ná bẹ́ẹ̀ yẹn lọ́sẹ̀ tó kọjá o gba 5 million naira o tún dé sìn olóò fẹ́ gba 2 million naira kí ló ń fowó ṣe. ẹ dáàdi mo fẹ́ invest ẹ ni. sórí owó olóṣèlú kò ṣe máa ná bó ṣe ń rí yẹn ṣùgbọ́n kọ́ ẹ tó bá máa mọ̀ bọ́ akọ́kọ́ ṣe bíi lágídò. ó dà sá. sọ̀rọ̀ yóò yẹ. ó yé mi sá. pàṣírà o. bọ́sibí 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 bọ́sibí. ẹ jọ sá ṣé mo lè. ẹ sókè ẹ ṣe sá.
gbogbo àwọn lẹ́tà tó kọ sí wa láti ministry kan. ó wà ní ọ́fíìsì. Hello. Àyànjú báwo ni? Níbo lo wà, níbo lo wà? Mi ò sí lẹ́kọ̀ọ́. Ìbàdàn mọ̀ àná ọ̀dọ̀ dádì. Ìbàdàn kẹ̀. Oh God. Kí ló ṣe Kẹ́mi? Ó rẹ Yéwándé díẹ̀ ní mú ìdẹ bàbá wọ́n ti gbé mọ́tò jáde. Mo lè tún pé wọ́n látàrọ wọn ò tún gbé kọ́. Lẹ́tà tí mo ní kẹ́ ẹ mú lọ sọ́fíìsì chairman party nǹkan. Ẹ ti mú lọ. Máa ṣe dáadáa o. Máa ṣe dáadáa o. Solomon! Solo! Bọ́sibí. Mo kàn nílé ọ láti hospital family hospital yẹn náà ní náà. Ó dá farabalẹ̀. Màá rán yàn kan. Ta ni mo lè rán? Ó dá màá rán Bọ̀dé. Bọ̀dé ò sí ní town. You know what? Farabalẹ̀. Màá rán yàn kan láti wá gbé yín. Okay. Bá mi try jọ, bá mi try. O ṣe. Ọmọ tí wọ́n máa kí wọn. Ṣáà take it easy, ṣùgbọ́n. Okay. Lọ́sìn kò ló máa ṣiṣẹ́ tó bọ̀ sún. Yanjú ló pè sí ó ní ó fẹ́ tẹ Yéwándé díẹ̀. Mo ní màá rán yàn kan láti gbé wọn lọ sí ilé ìwòsàn. Irọ́ èmi á fún ẹ ní dírẹ́bà kan bí tó yẹ ìyẹn á lọ gbé wọn lọ́hùn. 2 million tí bí tó dẹ̀ béèrè náà màá make sure pé mo fún ẹ ṣùgbọ́n Bọ̀sún ṣọ́ra ṣe bẹ́ẹ̀ ni ṣe rí ọ̀la lè má rí bẹ́ẹ̀. Ẹ ṣé gan sa. Ìgbà tí wà là ń lò yìí Ọlọ́run má jẹ́ kó nígbà lò wà mọ́ gbà. Àmì rò ní ṣẹlẹ̀. Ibo làwọn dírẹ́bà yẹn wà sà. Lọ wò wọn lẹ́kùlé. Ok. Bẹ̀rẹ̀ ṣo ń bọ̀. Sorry. Kí ni ẹ̀yin lẹ mọ̀? Ìwọ náà lọ fà á, ìwọ náà lọ fà á. Kéèyàn má lè fi ilẹ̀ kéèyàn lọ dá oníbàárà lóhùn. Aláyìn máa máa gbọ́ pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́. Kí ẹ fi gbẹ̀jáde à ń sọ̀rọ̀ lọ́wọ́. Ìdántọ́ lélẹ́yìn ní ìsìn. Yọ́ máa fi fóònù Daniel láàmú ńgbà téèyàn wà lérí òkè keje báyìí. Ta ni? Kàfáyá, kí ló dé? Ṣé lóòótọ́? Ọ̀dà mo ti gbọ́. Ń bo ilẹ̀ ń lọ Kàfáyá yín wo lè pè yín kí ló dé? Ìsòrí ní ìsìn alátẹ̀ náà ti àwọn tí àwọn ní tí yín ló ti tún dúró dè yín yẹn. Ẹ̀kẹ́ ń gbóná lásán. Adániwo ló ń gbóná. Lẹ́yìn ìyá Kàfáyá ìwọ àtèmi nìkan náà ló kù. Lẹ́yìn ìwọ àtèmi ọ̀nà Elédùmarè náà lọ sí tán fún. Ìparọ́ lọ́ọ̀yà ní kàn ń pè mí ó ní kí n yọjú sọ̀hún. Mo wá parẹ́ mo wá fẹ́ máa lọ nígbà ọba yá nísìnyí ìfẹ́ padà dé kí n tọ́ bá àwọn oníbàárà àpàpàǹdodo kan yín àyímọ̀ tó ti yẹ kò ní lọ. ẹ̀yin lẹ́mọ̀ ẹ wá ń bí. Kí tán ni. Owó tá a sọ. Owó tó sọ ní Bísí jẹ́ ń sáré lọ náà ń gbà tó ń bá dé. Ẹ má sáré ẹ jẹ́ ká sọ tán tẹ bá ní kẹwàá mú owó lẹ. Èèyàn ò sí ilé tẹ wá lọ sí géètì ilẹ̀ báyìí ní ìsìn. Bí ọba sì yá ní ìsìn wọ́n sọ wípé bàbá Kàfáyá ló wà nílé. Ọ̀nà ọ̀mà ṣàánú wà kọ́rọ̀ wa má lọ dàbí fọlọ́run sọ tí ń lọ fi okùn ọ̀gẹ̀dẹ̀ gún ọ̀pẹ. Bàbá Kàfáyá gbé fóònù. Ọ̀gá mo ti ń bọ̀ mo ti dé ọ̀gá. Bàbá Kàfáyá ẹ gbé fóònù torí ọ̀nà àbí tí irú bàbá ò lè lè lókè ní gbogbo ní pàlàpàlà ẹ̀ báyìí. Bàbá Kàfáyá mú ìpínlẹ̀ ìgbà lọ́wọ́ látàrọ̀ náà. Ẹ má bínú mo ní kí n lọ jẹun náà ni. Ara Yéwándé òòyà náà rẹ̀ gbóná gbogbo kò lè jẹun látàrọ̀. Bàbá Kàfáyá múlẹ̀ tún lọ náà. Ọmọ ẹsẹ̀ ọgbọ́dọ̀ lójú ẹsẹ̀ ewọ.
ewé ni. ewé kí ni. bó ṣe wà yìí tí ọba ká a tún lọ sọ́dọ̀ àwọn eléwé ọmọ ṣe ni bó ṣe wà ó lágbára gan kódà bí èèyàn bá jẹ́ pé wárápá ní sèèyàn ni o àbí akáwókó bàbá ṣe ra báyìí tó bá ti fi kàn lẹ́nu sákàlára ọ̀dà. ẹgbẹ́ kí ló wájú fún mi jàdí sọ́dọ̀ nǹkan ọ̀rọ̀ ewé ni mo bá yín sọ bíbá yín sí. ẹ já fi. mo ní ẹ lọ sí mọ́tò fún mi my friend ẹnu pé eré nìkan tí mo ṣe bíbá yín ni. èrè yóò máa bì. irú ọ̀gá mi lè àti ẹ̀já gbé àti sọ pé kẹ̀kẹ́ ká fún bàbá kàfọ́ yẹ ẹ sílẹ̀kùn fún mi lọ́sùn tó bá ṣe báyìí ẹ sílẹ̀kùn fún mi gàrẹ́. Yéwándé Yéwándé Yéwándé. Bọ́yá start mọ́tò yìí náà. Incident now. Yéwándé. Bàbá kàfáyà incident. Ẹ start bàbá kàfáyà start mọ́tò ẹ move kìíní náà. mo ti sọ fún yín ọ̀gá the law pé ká lo ewé fọ́ọ̀mù yìí ná tí yóò bá yìí. Ma, school. Why are you talking to me? Because I'm your wife and I care so much about you. Are you mad? Complete sentence there. Is it true? What? Show tell people no yago. Bèbí tí ruwa ìbá tún wá bá sọ̀rọ̀ tá láfẹ́fẹ́ tó ń fi wá ṣakọ tó ní àwọn abẹ́hùn tó máa sọ ohun di bẹ̀bẹ̀ tó máa nà tó fẹ́fẹ́ kí ló máa ń ṣẹlẹ̀ sínú bèbí yẹn. Even if heaven would fall, that still wouldn't make it a home for her. Wọ́n ní èmi ni mo fa gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sí wọn. I know nothing about this. Ta ló mọ̀ bí tó rìn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ? Ta ló mọ̀ bí tó rìn òṣì ẹ lọ tó ti kọ́ ọmọ ní àwọn ilé ọba mi? You just slapped me. I'm pregnant. For that, need I remind you? It's quite unfortunate when your sperm count. Promise? I promise. Doctor! Ilé ti dìgbò bẹ́ẹ̀ lọ́jà ti dákìtàn. Ọmọ kí ààrẹ fi fún ọmọ mi mú mi o. Alẹ́lẹ́lẹ́. Etí ọba ńlé, etí ọba lóko. Ẹ̀yin aráàfin, ẹ fọ́bọ oyè, ẹ sì fi okú. Tọ́ àpérí ọba o. Èmi ló dé tẹ́ ẹ̀ fọhùn. Kí mo ṣe tẹ́ ẹ dá mi dá. Ẹni bá roku ro ọkọ ìlú ni ó kú o. Kìí ṣe irú èyí tá à ń wá láàfin ni. Àwé níta bá wá ní ọjà sọ. Irú ọmọ àràmàdà wo gan-an ló wà nínú mi yìí? Gbogbo ìlú gan ni múra lẹ́ẹ̀dẹ̀ bíbọ̀ ọmọ tí ń bẹ́nu rẹ̀. Gbogbo wa pátápátá kíkẹ́ ni wọ́n ní ọmọ ọ̀kẹ́. Gbogbo ọjà ìkárìwọ̀ yìí tí mo ti ní kẹ́ ẹ gbọ̀n ẹ̀ tí ì rí gbọ̀n látàárọ̀ kí ni tẹ́ ẹ wá ń ṣe? Tá a ti rí i. Àárí.
bá a ti ṣe níbí èèwọ̀ lẹ́ẹ̀bòmíì ni. James, Dr. James, ṣé kò sí ilé ni? Ẹ jẹ́ bá mi pè é. Ẹ wá bá wa torí Ọlọ́run nígbà àwọn dókítà àbíwò wà lélẹ̀ báyìí. Àwọn ẹjọ́ wọ̀ kí n pariwo lọ́sibítù lẹ́ni sùn. Àwọn màdánù dókítà wọ́n tó ti là káyé bí ó. Ẹ má bọ̀. Ẹ bá mi ṣe. James, Dàmí o James. Ọlọ́run máa ṣàánú wa o. Ẹgbẹ́ ní sọ́run kẹ́jẹ́ kẹ́kìní eléyìí tó yẹ kẹ́ẹ̀fi dá ọmọ ń ṣe lọ lọ́wọ́ ẹ̀ ń gbá tẹlifóònù jà tẹlifóònù ni ó ṣe ọmọ ní. Ká má pe dókítà fún yín ẹ ṣe lọ treat ẹ fúnra yín. Ṣàánú wa abájọ tẹ fi ń jókòó níbẹ̀ ẹ ti yín màdò bá ṣe bí ẹlẹ́dẹ̀ àbàdú jẹ́. Bòbò olórí fún àwọn pẹ́ńtà yìí ṣe gbàgbọ́ pọ̀ lè ṣe fẹ́ẹ́ ìgbà yẹn tí I'm doing that guy a favour. Chief. Hello, Chief. Chief, ẹ má bínú. Ẹ máa tó dọ́dọ̀ yín sí àwọn paintings yìí ti ready. Yeah? They're beautiful. Yes, máa tó dọ́dọ̀ yín sí ṣùgbọ́n ẹ má bínú. All right then, bye. Ọmọ, we need to get going. Lọ ṣe kọ́ bí tẹ́gbẹ́ pàkẹ́ lọ́wọ́. Fẹ́ni ìṣòrí òun cram style òun jẹ́ kórè máa gbóná. Take it easy. No, take it easy. James, you're embarrassing me. Ọ̀sùn Yéwándé ni kò jẹun kò sùn kò lè sọ̀rọ̀ so James bá ń gbé lọ sí intensive care. Ẹjọ́ ta ní bàbá ọmọ yìí. Èmi ni. Dr. Fẹ́mi. Ok, ẹ ṣe mò ń bọ̀ bí ẹ sáré lọ bá wọn ní. Bàbá níbo lè àgbà gbogbo lè ṣẹlẹ̀. Ilé mi tẹ̀rí ọjọ́ òní yìí gan ọjọ́ burúkú èṣù omi mu ni bá a ti jí láàárọ̀ yìí pé òní burú gan ni bọ́mọ sì jí bọ́mọ jíjẹ kò lè jẹun ó kàn bí náà ni. Kí ló ṣẹlẹ̀?
yanjú. Kí ló dé? Yanjú kí ló dé ṣe. Wá jókòó. Jókòó. Kí ni gbogbo ohun tó dé? Abẹ́ẹ̀gbọ́, ìyá àdìríra díẹ̀ ẹwà dúkù. Ṣé o sì kò sí kankan kọ́ mọ́ bá sí náà ni ẹjọ́kù. Ṣé rí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí, èmi ò rò pé àwọn dókítà lè kápá ẹ̀ o. Ṣé rí ká tó kó ń lé, mo sọ fọ́gà, mo ní kan jẹ́ àlọ́ àgbo fún Yéwándé, ọ̀gá ò dá mi lóhùn. Bàbá, báwo ló ṣe dá iná? Ẹ sọ fún mi. Kí ló kàn pẹ̀lú ewé egbò pálapàla? Ayé ọ̀làjú la wà yìí. Ọ̀làjú yẹn gan-an ló ń dá wàhálà alẹ́ fún wa báyìí. Bísí báwo? Olórin kan ti kọ, ó ní ọ̀làjú dé làwa gbàgbé àṣà ìbílẹ̀ wa, civilization ló dé làwa gbà ohun tá a dáyé bá. Bàbá oníkọ́lá kan bí. Èmi náà mọ̀ bẹ́ẹ̀, mo mọ̀ bẹ́ẹ̀ wípé kì í sóni làwa kan bí. Ṣé rí lọ́ọ̀yà kékeré nígbà wọn wà kékeré nígbà ìwé tiẹ̀, àwọn bàbá ẹ̀ tewétegbò ni wọ́n fi ń bí kú wọlé tí wọ́n fi ń bí àrùn wọ̀gbẹ́ fún ẹ̀wọ̀ ẹ̀jẹ̀ àtẹ̀sẹ̀ ilé bọ́kínní ìtòrí Ọlọ́run. Kí ni ìtumọ̀ yẹn? Ìtumọ̀ rẹ̀ ni wípé gbogbo kìràkìtà sakara wíníwíní gbúrúgbúrú à ń sáré káàkiri bíi gbẹjọ́sìn táwọn nọ́ọ̀sì àti dókítà ń ṣe irọ́ là bá ń bẹ̀. Àbí òye yín sẹ́ni tí a bá lo ewétegbò àbí àgbo àbí àgúnmọ́ fún Yéwándé lẹ́sẹ̀kẹsẹ̀ péré lológójì ẹnìkan gbókùn ẹyẹ lórí ìtẹ́. Mo sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run gbọ́. Ó dáa, mo rè ń bì máa jíṣẹ́ fún. Àmọ́ ẹ jẹ́ ká gbọ́ èsì nǹkan tó ṣe Yéwándé náà. Ẹ tiẹ̀ gbọ́ èyí tá à ń sọ́dún tó kún bọ̀dà. Ìbéèrè lálẹ́ bí mi wọ́n lábẹ́ àmì ìgbọ́ ẹ̀kún ọmọ ẹ̀kọ́ má tají wéré. Ọ̀rọ̀ ti ní ìyàwó lọ́ọ̀yà kékeré kọ́ Yéwándé bá fòsánlẹ̀ kọ́ fọrùn lọ́lẹ̀ fún kẹ́jọ́ máa tú ṣubú báyìí kọ̀ọ̀kan o. Èmi ọmọ ọdún abiyamọ tọ́lọ́run dà. Bàbá ẹ gbàgbé ìtàn. A níbo ìtòkùnbọ̀ wà. Olódùmarè nìkan ló mọ̀ báyìí. Àìwáṣàwó ṣàbámọ̀ bóyá kí Jésù ò tó dé yọ wá wò Yéwándé léwòsàn. Down it, kí ẹ tẹ fóònù problem wa down it. Kí ni. Hello Tókunbọ̀. Hello. Mo wà kí ló ń ṣẹlẹ̀? Báwo ló ṣe ń ṣe báyìí? Báwo ló ṣe ń ṣe báyìí? Báwo ló ṣe ń ṣe báyìí? Mo pe pé mo ní wọ́n ti gbé wáyé Yéwándé wá sí hospital. Ó lè jẹ́ òtí ìdè nígbà láti ìgbà yẹn. Mo busy nsìn tí bá ti ṣe tán màá wá. Wo máa bọ̀ ń sìn o, máa bọ̀ ń sìn kó máa bọ̀ torí pé àti gbé Yéwándé lọ sí intensive care. Tí bá ti parí nǹkan tí mò ń ṣe dé ọjọ́ àbí tẹ̀ jọ. Wọ́n ti gbé Yéwándé lọ sí intensive care so. TK, what is wrong with you? Boss ló sọ̀rọ̀. No, listen, ẹlẹ́ran ara ni ẹ now, you should be here. I don't, listen. I want you here now. Mo ní màá wá tí n bá ti ṣe nǹkan tí mò ń ṣe tán.
ibo ló ti wà látàárọ̀ kí n máa bẹ ọjọ́ mi kó má yẹ kó bí kó gbá wẹ̀rẹ̀ ní ìbàjẹ́. àwọn òbí fẹ́ máa ṣe nìyẹn I'm just doing a bloody favour kí tó fún ẹni iṣẹ́ mi ò fún ẹni 7% of force kó a máa fi mi ṣe báyìí. akúnlẹ̀ bí wèrè nìyẹn. gbé bẹ́ẹ̀ ni sílẹ̀ kó bẹ̀rẹ̀ ṣẹ́jáde fún mi kó parí nǹkan tó fẹ́ ṣe. Yo, tó pọ̀ fún mi dáre let's practice things and leave. All these guys can't be trusted. dúpẹ́ lọ ká ṣáà máa dúpẹ́ fọlọ́run ká máa dúpẹ́ ìyẹn ló ṣe pàtàkì ẹ̀rọra ṣẹ́rí àìsàn yẹn jẹ́ àìsàn kan tó le díẹ̀ àmọ́ ànígbà ọpọlọ́run ti fún wa ṣe. àdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ṣé ó máa wà ókè ṣá. ó kàn sí mi báyìí ó máa wà ókè ní sùúrù ọ̀rẹ́ mi. Doctor, all I can say is kú tọ́jú ẹ. ọlọ́run ló tọ́jú ẹ. Thank you so much. àwa náà kọ́. ẹ káàbọ̀ a ti ń retí yín níbo lẹ wà. Níbo lẹ rán mi bàbá. ọlọ́run máa ṣàánú wa o gbogbo èèyàn ló ṣàlágbélébù tiẹ̀ sáá àgbélébù ńlá rẹpẹtẹ ni ọmọbìnrin yìí fún lọ́ọ̀yà kékeré ọlọ́run máa ṣàánú wa o ìyàwó lélẹ́ ìyá àbádàn o. ẹ wá ná ibo náà wà. àwọn òun lè fi mí sọ o. bàbá ìjọ ẹ má bínú ibo ni yanjú àti yéwàndé. àwa mi Tókunbọ̀ where have you been? ó yẹ kó tí wọn bẹ́ẹ̀ kó yanjú sí pé èmi kó tí mo bá dàn ọmọdé mi ṣíwájú ẹ what's wrong with you? báwo ni má bínú kò bí sí díẹ̀. o busy. báwo ni màá jẹ kí ló ń ṣẹlẹ̀. Tókunbọ̀ báwo ló ṣe ń ṣe báyìí báwo ló ṣe ń ṣe báyìí o mọ situation tó fi ní àti Yéwándé sí kó tó kúrò ní. jọjọjọ náà mi sọ rubbish don't give me crap this afternoon kí ló dé ṣé èmi ni doctor ni àbí mo jọ nurse àbí lójú ẹ̀ mo jọ aspirin àbí mo jọ multivitamin kí ni o lè tọ́jú ọmọ tí mi ò bá sí bẹ́ẹ̀. gbọ́ǹkan tó ń ja ìbéèrè tó ń jáde lẹ́nu ẹ̀ bí ẹni tí ò ń ṣe abiyamọ bí ẹni tí ò ń ṣe ìyá ọmọ rere. èmi ni ìyá burúkú àbí èmi ni ìyá burúkú wà náà kò jẹ́ kí n sọ fún ẹ má múnú bí mi lọ́sàn-án yìí má múnú bí mi kí ló dé náà ṣé èmi ni màá kọ́kọ́ bímọ ni àbí èmi ni màá kọ́kọ́ fẹ́ ọkọ sáyé ni kó wá náà kò jẹ́ kí n sọ fún ẹ tí ọmọ ilé ìbá kú màá dẹ̀ bímọ mi. What the hell? kí ló ń ṣe Tókunbọ̀ wá jẹ́ ìfihàn yí ẹ gbogbo ìgbà ọkọ ẹ ní yanjú everyday ọ̀gá ẹ ní yanjú what's wrong with you? ọjọ́ mo ti ń gbé náà ló sọ ìwà ẹnu bó jẹ́ fi yí ẹ Yorùbá ní ọjọ́ mo ti lọ gbé London ló ti sọ ìwà ẹnu and I'm sure àwọn òbí ẹ̀kọ́ ẹ ìwọ ló fẹ́ gbẹ̀kọ́ let this be the last time you ever do anything like this in public. yanjú wá jẹ́ what around nonsense. ọ̀gá lọ́ọ̀yà fẹ́ ilé yìí náà. àbílísì gan-an ìyàwó ọ̀gá lọ́ọ̀yà lọ́n ṣàánú wa. tí wọ́n jẹ́rìí ara mi kì í ṣèmi ni wọ́n ní irú ìyàwó. yóò ti lé dàgbà yín ti sọ sínú gàgà.